ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ti ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n máa ti ké gbàjarè síta. wọ́n ti tú àṣírí o wípé ẹ gbà wá o, wọ́n ti fẹ́ pa olórí oko ìpínlẹ̀ Ọ̀ṣun yún gómìnà Nurudeen Jackson Adémọ́lá Adélékè, tí wọ́n sì jẹ́ kó di mọ̀ pé ọ̀gá àgbà ọlọ́pàá orílẹ̀-èdè yìí ìyún ọ̀gbẹ́ni Káyọ̀dé Ẹgbẹ́tókun ó ti kó àwọn ikọ̀ ọlọ́pàá pàtàkì ìyún special constable ó ti kó wọn wọ ìpínlẹ̀ Ọ̀ṣun o láti ti dá wàhálà lẹ̀ àti láti pa gómìnà Adémọ́lá Adélékè. ìní àwọn ẹni náà lọ́ṣẹ̀ wọlé. ẹ rántí pé aró orókun aró rẹ̀ di ẹlọ́rọ̀ dà ní ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí lórí ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tó dájọ́ pé àwọn alága ìjọba ìbílẹ̀ tọ́jọ́gbọ́n ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ti gómìnà Adémọ́lá Adélékè tó lé ní gbàrà tó gbàjọba lọ́dún 2022 tánìkan padà sí ipò wọn. níṣẹ́ lọ̀rọ̀ ti di wàhálà tó sì jẹ́ pé nígbà tí àwọn alága tẹ́lẹ̀ náà ọ̀tọ́jọ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC fẹ́ padà lọ bẹ̀rẹ̀ iṣẹ́ gẹ́gẹ́ bí àṣẹ àti ìdájọ́ ilé ẹjọ́ lọ́jọ́ ajé tí ṣe Monday ọ̀sẹ̀ yìí. níṣẹ́ lọ̀rọ̀ di wàhálà tó jẹ́ pé wọ́n dáná àgbọn bora wọn táwọn kan tó sì fi ẹ̀mí wọn ṣòfò. ọ̀rọ̀ yìí ló máa jẹ́ kí ìpínlẹ̀ Ọ̀ṣun máa gbóná janjan tó sì jẹ́ pé kó tó dọjọ́ Monday ọ̀sẹ̀ yìí gómìnà Adémọ́lá Adélékè ti kọ́kọ́ pariwo síta wípé kábọ̀ òun kìlọ̀ fún gómìnà àná tó ń gbàjọba lọ́wọ́ Alhaji Gbóyèga Oyètọ́lá nítorí pé òun ló fẹ́ da ìpínlẹ̀ Ọ̀ṣun rú. nígbà tọ́rọ̀ náà sì ṣẹlẹ̀ bí Adélékè ṣe ń pariwo sílẹ̀ níṣẹ́ ni Adélékè tó ti ń pariwo wípé ọ̀gá ọlọ́pàá fún rẹ̀ ìyún Káyọ̀dé Ẹgbẹ́tókun ọwé ò mọ́ òun náà ó mọ̀ sí bá ṣe fẹ́ da ìpínlẹ̀ Ọ̀ṣun rú àti pé kí gbogbo ayé kan gba àwọn lọ́wọ́ ẹ̀. kódà àwọn aṣojú ìjọba orílẹ̀-èdè Britain àwọn náà wọ́n tún ṣàbẹ̀wò sí Adémọ́lá Adélékè tó sì tún fẹ́ jọ Oyètọ́lá sùn wípé òun fún rẹ̀ ló fẹ́ da àlàáfíà àwọn rú ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ṣàwọn ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tí gómìnà Nurudeen Jackson Adémọ́lá Adélékè tí ó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn náà ti ké gbàjarè síta lórí ọ̀rọ̀ tí à ń sọ nípa èyí o. nínú àtẹ̀jáde tí alága ẹgbẹ́ òṣèlú PDP ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀gbẹ́ni Sunday Bísí tó fi síta ló jẹ́ kó di mọ̀ pé ẹ̀mí gómìnà àwọn èèyàn gómìnà Adélékè ó wà nínú ewu gidigidi. wọ́n ní ọgbọ́n tí ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀‐èdè Káyọ̀dé Ẹgbẹ́tókun dá ó ní láti pa gómìnà Adélékè dànù. ó ní ọ̀gá ọlọ́pàá ti kó àwọn ọkọ̀ ọlọ́pàá kò gbèrègbè àti ọlọ́pàá pàtàkì ó ti kó wọn wọ ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí. ó ní àwíjàre tán wíyìn pé àwọn fẹ́ wá dá àlàáfíà padà sí ìpínlẹ̀ Ọ̀ṣun ṣùgbọ́n ó ní àṣírí táwọn rí ó ní pé gómìnà Adémọ́lá Adélékè ìní àwọn ọlọ́pàá pàtàkì náà tako wọlé ìnádọ́gbọ̀n apá tó sì dáwọn kí sí gbogbo èèyàn láti gba àwọn sílẹ̀ lọ́wọ́ ọ̀gá àgbà ọlọ́pàá Nàìjíríà. títí dásìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí ní agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà ọmọọba Múyìwá Adéjọbí kò tí ì fèsì lórí ẹ̀sùn tí alága ẹgbẹ́ òṣèlú PDP Sunday Bísí tó fi kàn wọ́n dásìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí.